أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. وقال سبحانه وتعالى: فإن تنازعتم في الشيء فردوه إلى الله والرسول. صدق الله العظيم. أقول فولون إكاتبكم أبانا أبو محمد النبي تي الله صفونا القرآن يقول: فإن تنازعتم في الشيء bí nǹkan bá dàrú mọ́ yín lọ́wọ́ ibi táyà náà ti bẹ̀rẹ̀ ní igbó ní àti Allah wa rasul, ẹ tẹ̀lé ọlọ́run, ẹ tẹ̀lé ànábì, wa ulil amri minkum, ẹ tẹ̀lé àwọn aláṣẹ tó bá ṣe déédéé nù yín tí ìmọ̀ yé tí ọ̀rọ̀ ẹ̀sìn sì yé. fa in tanaza'tum fi shay'in, bí nǹkan bá dàrú mọ́ yín lọ́wọ́ abẹ́ ń ṣe àníyànjiyàn lórí nǹkan kan, farudduhu ila Allah wa rasul, ẹ lọ wo nta Al-Qur'ani wí, ẹ lọ wo kí l'Ànábì sọ. Ntí ó fa ọ̀rọ̀ ni wípé tafẹ́ bára wa sọ àti fẹ́ ṣe ìrànlétí fúnra wa ni wípé ọ̀rọ̀ lórí al-ihtifal bil mawlid an-nabawi ash-sharif. Ǹjẹ́ ló tọ́ ká ṣe mọ́lídì àbí ò tọ́? Ǹjẹ́ ẹni ó bá ṣe yóò wọ̀ náà àbẹ́ni ó bá ṣe yóò wà al-janna? Ẹni tí ó bá ṣe ṣe náà ni ó wọ̀ ni, ẹni tó bá ṣe al-janna ni ó wọ̀ ni. Àwọn kan náà ká tó máa ṣàlàyé pé ṣé ó dà bí ò dà ó ní pé kí ló ń jẹ́ birthday? Ta ló kọ́kọ́ ṣe birthday láyé? Birthday nǹkan méjì ló parapọ̀ sínú ẹ̀, birth àti day. So birth òun ni bíbí ni, day òun níjọ́ tí wọ́n bí. So bíbí ni àtọjọ́ tí wọ́n bí ni. Òun ní wàá mú wa ká máa sọ̀rọ̀ nípa ìjọ tá bí ànábì àti báwo náà ti bí ànábì ẹ̀yọ̀ kan. Ẹ̀kejì, ìjẹ́ ní al-ihtifal bil mawlid an-nabawi, ìká ṣe mọ́lídì ànábì ṣé bídà ni àbí kìí ṣe bídà? Kò sáfà kan láyé, mo tún sọ gbogbo àfáà yé ni mo challenge. Mo ò lè mú àyà kan wá fún mi bẹ́ẹ̀ kan ní pé ànábì ní ẹ ṣe mọ́lídì mi pé ókè ó ẹ kó jọ ẹ máa ṣàjọyọ̀, kò sí àti sinna. Kò sí àyà kan Al-Qur'an sọ pé ókè ó yá tó bá dásìkò tán bí ànábì ẹ ṣàjọyọ̀. Kí ló fà á? Ó nídìí. Mọ́lídì ànábì iṣẹ́ sí. Mọ́lídì ànábì kìí ṣe ìbáàdà, kìí sì ṣe tọ́à. Torí pé ìbáàdà ni náfìlà. Ìbáàdà òun ni kẹ máa fa tẹ̀sùbà. Àmọ́ tọ́à òun ni kẹ kírun, kẹ gbààwẹ̀, kẹ yọ zàká, kẹ ṣe hajj, kẹ ní mọ́yìn sọ́lọ́run ọba, màláíkà, àwọn tírà Ọlọ́run, àwọn ànábì tó ti ṣáájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò wá sí àyà kan tó lè ní mòlídì ò dáa. Bẹ́ẹ̀ sì ti ni kò sí àyà kan tó máa ní mòlídì dáa. Kò wá tún sí àyà kan tó máa sọ fún pé mòlídì ò haramu ni. Bẹ́ẹ̀ sì ti ni kò sí àyà kan tó máa sọ fún pé mòlídì ò kìí ṣe haram. Kí wá ló ń jẹ́ àdín? Ká tó máa ṣàlàyé bóyá ṣé mòlídì dàbí ò dáa. Kí ló ń jẹ́ àdín? Kí ló ń jẹ́ ẹ̀sìn kankan? Àdín lọ́dọ̀ àwọn àlùfáà tán kí ni ó ní huwa ta'atullahi wa ibadatullah. Òun ni ká tẹ̀lé Ọlọ́run. Ọlọ́run ṣe ní ẹ ṣe kíní ká sì bá ń bẹ̀, má ṣe kíní ká sì bá ń bẹ̀. Wa ibadatullah, ká sin lọ́hun pẹ̀lú bọ́lọ́run ṣe ní ká sin òun nínú Al-Qur'an. Wípé ala bi dhikrillahi tatma'innul qulub. Máa rántí Ọlọ́run, máa ṣe dáadáa sáwọn alásùnmọ́ rẹ̀, yọ zàká, ṣe sàárà, ṣe gbogbo ẹ̀. Wamtisalu awamirihi, àwọn àṣẹ Ọlọ́run tẹ̀lé, wajtinaba an nawahi, jìnnà sí gbogbo nǹkan tọ́lọ́run ò fẹ́. Wal imani bir rusul, ìnígbàgbọ́ sáwọn àwọn ànábì, wal malaika, àwọn màláíkà, wal kutub, àwọn tírà, ìnígbàgbọ́ sí. Gbogbo àwọn 6 pillars of faith àti 5 pillars of Islam àti al-ihsan dáadáa, wọ́n ló ń jẹ́ àdín. Fama siwa dhalika fala. Àdín, nígbà tí Jibril wá bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ó fẹ́ kọ́ ànábì lẹ́kọ̀ọ́ kí ló ń jẹ́ àdín. Ní Ibn Abbas ló fi gbà á lónìí: baynama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam zata yawm. Ìjọ kan àwọn jókòó sọ́dọ̀ ànábì. Istala alayna rajulun shadidu bayad as-siyab.
arákùnrin kan bá yọ sí wa inú rẹ̀ dúdú kirikiri shawadu sha'r bayadu thiyab aṣọ ẹ̀ ó funfun sawadu shi'r irun ẹ̀ ó dúdú kirikiri la yura alayhi asaru safar lè sọ pé arìnrìn àjò ni àbí iṣẹ́ arìnrìn àjò àmọ́ ó jọ arìnrìn àjò àmọ́ àlè sọ pé arìnrìn àjò ni. ولا يعرف أحد منا أنكم من حتى جلس إلى رسول الله صلى الله عليه وسلم تفيد قصد النبي فأسند ركبتيه إلى ركبتيه وفي يركوه وفي يركوه النبي ووضع كفيه على فخذيه وفي أوه أقبلتا إتمجد النبي فقال يا محمد وبقى النبي صلى الله عليه وسلم يا محمد يا محمد أخبرني عن الإسلام فمني رجل إسلام فقال أن تشهد أن لا إله إلا الله النبي صلى الله عليه وسلم 5 pillars of Islam أتوني صدقت أريبي أتوني أخبرني عن الإيمان فمني رجل جبابو النبي أصفون بقول 6 pillars of faith أتوني صدقت أريبي أتوني أخبرني عن الإحسان النبي أن تعبد الله كأنك تراه ونكوسيو بينكوري فإن لم تكن تراه فإنه يراك بوري أولون باريو وتتسواجوني أخبرني عن الساعة فمنيرو نفا أجوكين النبي وافون جبريل لدي ما المسؤول عنها بأعلم من السائل بمعنى المسؤول ما بأعلم ẹni tá à ń bi òní máa ń pa nǹkan tí ẹni tí ń bi ní lọ yìí ẹni pé ẹni tó ń bi ní lọ nímọ̀ kíní ní ju ẹni tí à ń bi lọ. màálà Jibrilu ló lè sọ kí ni bó ní ìjọ kẹyìn ó ti rí torí pé òun ni ó wà ń bẹ̀ pẹ̀lú àwọn màláíkà pẹ̀lú àwọn aṣẹ́ tọ́lọ̀ owó ránjọ́ náà lọ. ó kó ń bẹ̀ ó ní akhbirni an amaratiha fún mi ní ròbó làwọn ọjọ́ náà ó ti rí kí làwọn kan tá a ti máa rí. ó ní an talida al-amatu rabbataha kí al-amatu kí ẹrúbìnrin kó máa bí olówó ẹ̀ wa an tara al-hufata bẹ́ẹ̀ sì ni kó máa rí àwọn àrìmọ́wọ̀ bàtà al-urata àwọn ìhòòhò àwọn tó mọ wọ òwò ríà àṣà ọdún máa rí àwọn tó yá sí pé wọ́n ń dáná jẹ yatatawwaluna fil bunyan àwọn gan-an ni wọ́n mọ kọ́lé láńlá ni wọ́n mọ yọlé wọ́n mọ kọ́ gbogbo ẹ̀ falabisa fantalaqa Jibril bá kẹ́yìn falabisa maliya kò pẹ́ sígbà náà faqala ya Umar ló gba àdìsí yẹn wá mistake ni kò ṣe fún Abbas Umar bin Khattab ló gba àdìsí náà wá faqala ya Umar anabi wọn sọ pé ìrẹ Umar atadri man as-sa'il sọmọ tó bí ẹni béèrè anabi ni Umar ni Allahu wa rasul a'lam anabi àtọlọ́hun ẹ̀ ló mọ̀ anabi ni innahu Jibrilu nu ataakum ó wá báyìí li yu'allimakum dinakum láti fi kí ló ń jẹ́ ẹ̀sìn láti fi mọ̀ yín ibi láti mọ̀ yín pé al-Islam al-iman al-ihsan òun ló ń jẹ́ ẹ̀sìn ẹni tó bá ní mòlídà anabi ẹ̀sìn ni ajá sí pé òun gangan ni mubadi' òun gangan ni bídà òun gangan ló gbé bídà wọnú Islam tí í ṣe Islam ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé ẹni tó bá fi irun àsùbá méjì ni ẹni bá sọ di mẹ́ta bídà nù àtáyá agbọ́dọ̀ ṣe lórí inú ẹni ò bá ṣe bídà tó ní pé irọ́ àtáyá ànábì ò ṣe bídà nù gbogbo àwọn kan yá sí pé a ti rí ẹ̀rí sámú nínú Al-Qur'an kẹ́nìkan wá ní kò rí bẹ́ẹ̀ òun ni bídà nísìnyí báyìí ànábì wá ní man ahdatha fi amrina hadha ìsìláàmù ìmán ihsan ẹni ó bá fi lè gbé nǹkan mi wọ̀ ma laysa minhu tí ó sì nú ẹ̀ fa huwa raddun àtàpadà fún pé bídà ni nísìnyí báyìí ẹjọ́ abìnrin wa léèrè al-ihtifal bil mawlid an-nabawi sí ẹ̀sìn ni àbí ìṣẹ̀sìn kì í ṣe ẹ̀sìn kì í ṣe ẹ̀sìn gbogbo ẹnu mo fi sọ àmọ́ ibo ló lọ́mọ́ ibo láti rí ṣé bídà ni àbí kì í ṣe bídà ìbéèrè kejì nìyẹn kì í ṣe bídà mawlid ànábì o kì í ṣe bídà ànábì sallallahu alayhi wa sallam ànábì a máa gba àwẹ̀ níjọ́ Monday àtijọ́ Thursday wọ́n á bí pé kí ló tó fi ń gbà níjọ́ Thursday àtijọ́ Monday ó ní nítorí pé
ìjọ Monday náà bí òun ìyá náà fi wọlé tù àti pé nítorí pé ìjọ Monday àtijọ́ Thursday ni Ọlọ́run àwọn màláíkà máa gbé iṣẹ́ lọ bá Ọlọ́run. Nísìn àwọn tó wá ń ṣe mọ́lídà nábì àwọn tó ń ṣe wọn láwọn fi ń dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run fáwọn mọ̀nà ojoojúmọ́ là ń dúpẹ́ fọ́lọ́run lóòótọ́ ojoojúmọ́ tá bá ti jí là ń dúpẹ́ fọ́lọ́run àmọ́ Al-Qur'ani ní wazakkirhum bi ayyamillah máa rán wọn létí pẹ̀lú àwọn ọjọ́ Ọlọ́run àwọn kan tó ṣẹlẹ̀ lásìkò tá a bí ànábì yẹn máa rán wọn létí lóòótọ́ à ń rán wa létí ní jímọ̀ à ń rán wa létí tá bá pàdé àmọ́ bíbí ànábì gan fúnra ẹ̀ gan ó tó ní ìrántí bíbí ànábì fúnra ẹ̀ ó tó ní ìrántí sọ pé iṣẹ́ sìn bí ẹni tí ò bá wá ṣe ó lẹ́ṣẹ̀ àbẹ́ni tó bá ṣe àmẹ́ni ó bá ṣe mólídì pé ó pé àwọn èèyàn jọ pé ẹja ṣe ayẹyẹ ànábì wọ́n ṣe nǹkan ṣe wọ́n ṣe nǹkan tó lọ́n fẹ́ ń wò ṣe haramu bẹ́ẹ̀ ń wò àwọn tó dáwọn ṣé òfin wà tó máa mutí tó máa bóbìnrin jó tó máa lẹ̀jí mọ́ra wọn tó máa lẹ owó mọ́ra wọn dì tó máa ṣe gbogbo yẹn tí wọn ò ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe wáàsí fúnra wọn tí wọ́n rántí Ọlọ́run ọba tí wọ́n sòdodo fúnra wọn tó ní kálukú túká bẹ́ẹ̀ sì ni ẹni ó lówó ó ṣe sàárà ẹni tí ò ní ó di àpò ẹ̀mú èyí ń gangan ló ń jẹ́ ẹ̀san abẹ ni à ń sọ pé ní tí wọ́n ń ṣe ń bẹ̀ ní káwí báwo náà ṣe ń ṣe wọ́n ń ṣe nǹkan tí wọ́n ń ṣe yẹn gangan ní ẹ̀sìn sàárà ẹ̀sìn ni wáàsí ẹ̀sìn ni káràntì Ọlọ́run ẹ̀sìn ni bẹ́ẹ̀. Báyìí àwọn àfáà onímọ̀ ní gbogbo àgbáyé kò sí ìyapa lọ́dọ̀ wọn pé ọjọ́ kejìlá nábì ànábì àyàfi àwọn díẹ̀ ló ní ọjọ́ kejìlá kọ́ nábì ànábì. Tis'una fil mi'a 90% àwọn àfáà gbà pé ọjọ́ kejìlá nábì ànábì. Reason why kí ló fà á táwọn àfáà ò lè kó fẹnu kò pé ọjọ́ kejìlá nábì ànábì ni wípé lásìkò gbà náà kò sí títí kò sí kọ́ kò sí kàlẹ́ndà àìsí kàlẹ́ndà yẹn ó dé ká máa rí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àmọ́ èyí tó súnmọ́ jù ní gbọ́dọ̀ kejìlá lábẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam. nísìn àwọn tó wá ń ṣe mólídà ànábì látọjọ́ kejìlá di ọjọ́ alẹ́ ásámú kí ni àrísì òun ní pé àwọn tó ṣe mólídà láti ọjọ́ kejìlá o di alẹ́ ásámú méjì náà pín sí. Ìwọ tó ń ṣe mólídì nítorí tìjára nítorí kọ́lé nítorí òhò pé ọsọ mólídì ànábì dòwò pé ebi ń pọ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí ní gbówó lọ́wọ́ àwọn èèyàn káàkiri ìwọ lọ mọ pọ́blẹ́mù ẹ̀ ìwọ lọ mọ nǹkan tó dáa tó rú ẹ ló ìwọ pọ́blẹ́mù ẹ̀ ni àmọ́ ẹni tó yá sí pé ó pe àwọn èèyàn pé ẹ wá gbọ́rọ̀ lọ́hùn ẹ wá gbọ́rọ̀ ànábì ẹ wá gbọ́ bóòlù ànábì ṣe ṣayé ẹ wá ṣe gbogbo ẹ̀ nínú owó ẹ̀ àbí nínú àwọn jàmọ́ ẹ̀ ẹni ó bá ọdẹ fún ẹ lọsọ ẹni ó bá ní kó dín pọpọ fún wa kò sí pàtà lè dín àmọ́ níjọ́ yẹn ká bí ànábì yẹn rọmùsù kan ni àpẹẹrẹ àmì kan ni pé irú àyájọ́ ìníla bí ẹni tá ń tẹ̀lé irú àyájọ́ ìnílẹ ẹni jásí pé Ọlọ́run bá fi Al-Qur'ani ràn irú àyájọ́ ìnílẹ ẹni jásí pé Ọlọ́run bá torí ẹ̀ fi èmi náà sínú olùmọ̀nà tí ó bá ṣànábì ní gbogbo ayé ti wà nókùnkùn gbogbo ayé ó mọ̀ wà nókùnkùn ni. Ọlá ànábì ẹni tá a bí lè ní ó yẹ ká fi ṣe pé irú ọjọ́ èní ọjọ́ ànábì ọjọ́ ànábì ò wá lè tán ẹni tó bá fẹ́ ṣe níṣe pé tọ̀ ó wù mí kí n ṣe sàárà fọ́lọ́ látara pé àbí ànábì kò ráyè ṣe níjọ́ yẹn àbí àyè ò gbà ó wá ṣe bó ti yẹ kó ṣe ní halal ó ṣe nǹkan kò sí wọ́n bẹ́ẹ̀. Àmọ́ ẹni tó ń ṣe pé kán lè bá àmọ́ pé èmi náà wà ń bẹ̀ ó ń polówó ara ẹ̀ ṣéwù náà ìyẹn ni ká bá wí. Àwọn tó ń ṣe ní ọ̀nà ẹ̀tọ́ ká kí wọn àwọn tí wọn ò ṣe lọ́nà ẹ̀tọ́ ká bá wọn wí ká máa kó gbogbo àwọn torí pé àwọn kan ń ṣe nǹkan lọ́nà tí ò dáa ká wá kó gbogbo àwọn tó ń ṣe lọ́nà tó dáa ká kó wọn papọ̀ irọ́ kò rí bẹ́ẹ̀. Nítorí pé fi kulli ardin ahlul hidayah wa dalala everywhere láti máa rá àwọn ní ìmọ̀nà láti máa rí ọ̀nà mọ̀ láti máa rí òkùnkùn gbogbo kíbi láti máa rí ọ̀tún láti máa rúsì
ibikíbi láti máa rí àlùjánnà láti máa rí iná, ibikíbi láti máa rí ọ̀rọ̀ òdodo láti máa rí ọ̀rọ̀ tí ò ṣe ọ̀rọ̀ òdodo. ẹni ó bá sì sọ pé mòlídì ànábì o bídà ni ànábì gbààwẹ̀. ẹni ó bá wá ní gòkè káwọn náà mọ̀ gbààwẹ̀, ẹni tó bá fẹ́ gbààwẹ̀ kó gbààwẹ̀. walakin kí ni gáràdù ẹni tó ń ṣe mòlídì ànábì yẹn innamal a'malu binniyat, kí ni èròǹgbà ẹni tó ń ṣe mòlídì gòkè òun fẹ́ ṣe mòlídì ànábì. sàárà ọlọ́ni a máa ṣe sàárà, ọlọ́ni ká ṣe dáadáa pẹ̀lú àwọn tó ń bẹ ládùúgbò wa, ọlọ́ni ká máa ṣe wá sí ká bára wa alladhina tawasawna bil haqq wa tawasawna bis sabr, ká bára wa sùúrù, ká bára wa sọ̀rọ̀ sùúrù, ká bára wa sọ̀rọ̀ tútù, ká bára wa sọ̀rọ̀ àwa ń ṣe lé ìyẹn gangan ní ẹ̀sìn. àmọ́ pé kẹ́límà gbólóhùn pé mòlídì ànábì o ẹ̀sìn ní kò sí tó jọ. tí gbogbo wa tá bá gbà pé òkè mòlídì ànábì o innovation ní bídà ni kódà kò sí wọ̀. ajá sí pé gbogbo àfà láyé ní tí mo ń sọ yìí mo kọjú gbogbo àfà láyé ni, gbogbo àfà anybody tó bá ń gbọ́ mi. ajá sí pé àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí bídà ni. ẹni tó bá sì ṣe bídà àfi nurse iná ní ó wọ̀. àwọn nǹkan tí mo fẹ́ mú wáyé ká ní wípé mòlídì ànábì o bídà ni. ajá sí pé àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí náà bídà ni. ẹni tó bá sì ṣe iná ní ó wọ̀. àbí lọ́dọ̀ tiẹ̀ náà ìwọ náà fúnra rẹ̀ mọ jọ́ọ̀jẹ̀. ọlọ́run ọba ó sọ àwọn ọ̀rọ̀ náà Al-Qur'an, ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí, ẹni ó bá pààyàn nǹkan báyìí ni, ẹni tó bá ṣe báyìí nǹkan báyìí ni. ìgbà tá ànábì ń bẹ láyé, ànábì ò fi ọwọ́ ẹ̀ pa ẹni tó fi ẹ̀sìn lẹ̀ pé al-murtaddu ẹni tí ó ń ṣe islam tẹ́lẹ̀ kò wá ṣe islam mọ́ ká máa gé lérí, ànábì ò ṣe. ẹ mú tírà náà jáde pé ànábì pa lágbájá o lásìkò báyìí onígbà báyìí, ẹ mú jáde. àmọ́ nígbà tá Abubakar lásìkò Sayyidina Abubakar khalifa àkọ́kọ́ fún ànábì, ó pa àwọn murtaddun, àwọn tí wọ́n fẹsẹ̀ sínú ẹ̀sìn. kí nìyẹn? ànábì ò ṣe, ọlọ́run ò pàṣẹ. lẹ́yìn ìgbà tí ọlọ́run tẹ̀ ti sọ nínú al-Qur'an pé al-yawma akmaltu lakum dinakum, èyí ìtàn ìwọ̀ta ànábì tó ṣe fátù mọ́gà yìí, gbogbo tó ń jẹ́ ẹ̀sìn àti parí ẹ̀, gbogbo nǹkan tó ń jẹ́ àṣẹ àti sọ fún ẹ, èyí tí ò ṣe dáadáa àti sọ fún ẹ, tó jẹ́ dáadáa àti sọ fún ẹ. ọlọ́run tẹ̀ sọ fún ànábì ní suratu Muhammad aya 25. ọlọ́run ní innal ladhina irtaddu ala adbarihim min ba'di ma tabayyana lahumul huda ash-shaytanu sawwala lahum wa amla lahum. àwọn tí wọ́n já sí pé wọ́n bẹ́sẹ̀ sẹ́yìn inú ẹ̀sìn, tí wọ́n padà sí bí òṣì tí wọ́n ń ṣe nìkan ló ń ṣe òṣà àbọ̀ ló ń ṣe nǹkan míì, lẹ́yìn ìgbà tí wọ́n ti ń bẹnu ọ̀nà mọ̀, ẹ mọ̀ pé èṣù ló lò wọ́n, èṣù ló gbọ́ ọkàn wọn. wa amla lahum, èṣù ló gbé ìyà lápèkọ fún wọn tí wọn ò mọ̀. ṣé ọlọ́run ní ká pa ni? àbọ̀lọ́ ní ká sin mọ́bì kan? kí ló mú Abubakar tó pa wọ́n? bídà àánú ni. ànábì ò ṣe níṣe ju Abubakar ṣe lè ṣe. kí ni Abubakar ṣe lè ṣe irú ẹ̀? ànábì ò pa, ọlọ́run ò sì pàṣẹ pé pa ẹni tó bá bẹ́sẹ̀ sẹ́yìn. lẹ́yìn náà Abubakar tún pa àwọn tí wọn ò yọ zaka. ànábì ò pa Sa'laba ká ànábì ṣàdúrà fún kó lówó ó ní gbogbo ẹ̀, ànábì ò pa. kí ló dé ànábì ò pa? ànábì filẹ̀. Abubakar bẹ̀rẹ̀ sí ní pa àwọn tí wọn yọ zaka tẹ́lẹ̀, àwọn ní yọ zaka mọ́ pé ànábì táwọn yọ zaka fún ànábì ti kú. so kíkú tá ànábì kú yìí zaka ti tán. Abubakar pa wọn. kí ló máa Abubakar pa wọn? lẹ́yìn ìgbà tí Al-Qur'ani ti sọ́nà Al-Qur'ani pé nínú Suratu Fussilat àyà 7 Al-Qur'ani alladhina la yu'tuna zakata, àwọn tí wọ́n láwọn ò ní yọ zaka wa hum bil akhirati hum kafirun. Abubakar ṣe lè ṣe irú ẹ̀? ànábì ò pa, ọlọ́run sì pàṣẹ pé pa ẹni tó
bá bẹ̀rẹ̀ sẹ́yìn lẹ́yìn náà anabi Abubakar tún pa àwọn tí wọn ò yọ zaka anabi ò pa Sa'laba tá anabi ṣàdúrà fún kó lówó ó ní gbogbo ẹ̀ anabi ò pa kílé tá anabi ò pa anabi filẹ̀ Abubakar bẹ̀rẹ̀ sí ní pa àwọn tí wọn yọ zaka tẹ́lẹ̀ àwọn ní yọ zaka mọ̀ pé anabi táwọn yọ zaka fún anabi ti kú so kíkú tá anabi kú yìí zaka ti tán Abubakar pa wọn kí ló máa Abubakar pa wọn lẹ́yìn ìgbà tí alukurani ti sọ́nà alukurani gbé nínú sọ́ọ̀tù Fussilat àyà keje alukurani alladhina la yu'tuna zakata àwọn tí wọ́n láwọn ò ní yọ zaka wa hum bil akhirati hum kafirun bẹ́ẹ̀ sì ni àwọn náà sì rè pẹ̀lú bil akhirati hum kafirun wọn ò gba ákhírà gbọ́ wọn ò gbà pé alikiyama ń bẹ wọn ò gbà pé ọlọ́run ọba yóò gbé yẹn dìde Abubakar pa wọn kí ló wú kí ibo ló ti rí pé ókè kápá mani'u zakat ibo ló ti rí ẹ lọ́wọ́ ní Suratu Fussilat àyà kejì ọlọ́run ní kí wọ́n pa mani'u zakat ẹni tí ò yọ zaka ẹ sá sọ fún mi mélòó la fẹ́ sọ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sọ̀látù tarawih irun tarawih táǹkì aṣámú ànábì ò pàṣẹ pé ká kí ń jẹ̀mọ́ ta fi ń kí ń jẹ̀mọ́ ànábì ò pàṣẹ ní Mákà wọn kí ń jẹ̀mọ́ ní mọ́sáàrì wọn kí ń jẹ̀mọ́ ní Ordon wọn kí ń jẹ̀mọ́ ní Qatar wọn kí ń jẹ̀mọ́ ní gbogbo bíkíbi lẹ́nu wọn kí ń jẹ̀mọ́ ànábì ò pàṣẹ ànábì sallallahu alayhi wa sallam kò pàṣẹ pé sọ̀látù tarawih o ẹ kí ń jẹ̀mọ́ kí ló ń mú wa táǹkì ń jẹmọ tá a lè máa kí lọ́tọ̀ọ̀tọ̀ ó ní tìtàbí kí papọ̀ lóòótọ́ láyé ànábì bá àwọn sàhábà kí irun tàràwì papọ̀ lẹ́ẹ̀mejì bá tó bá di ẹ̀kẹta tá ànábì fẹ́ kí pẹ̀lú wọn ó wá di pé irun àsìkò tàràwì nìkan ò tí ì tó wọn ti jòkó síwájú ilé ànábì dájú ní retí ànábì pé ó khuruj ya Muhammad linusalli salata tàràwì pé ká ànábì jáde káwọn kí irun tàràwì ànábì wá di pé wọ́n ti fẹ́ sọ di irun ọ̀ranyàn ó ti fẹ́ wọnú fardu ànábì filẹ̀ pé irọ́ kó ní kálukú lọ kí irun tàràwì ẹ̀ kó ní kálukú lọ kí nílé ànábì tó pàṣẹ bẹ́ẹ̀ kò máa ká tó ń wí bí kó má bàa sọ di irun ọ̀ranyàn ayé Abubakar ò pàṣẹ bí kan kí sọlá tarawih ní jama ìgbà tó di ayé Umar tó di pé wọn mọ́ṣáláṣí rí jáǹpà lórí gbogbo ẹ̀ ó marra ala masjidin ó kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí kan wá di pé mọ́ṣáláṣí yẹn oníkàlùkù yàn ṣe hunhun eléyìí yẹn náfìlà ó ṣe náà ṣé ẹ̀ lẹ́nìkan tó lè kírun fún yín ni kẹ́nìkan máa kírun fún yín wahdatul islamiyya là ń fẹ́ má ṣe bẹ̀rẹ̀ bí tarawih ṣe bẹ̀rẹ̀ nìyẹn níbo ni Umar ti rí tí Abubakar ní ẹ máa kírun fún wọn ṣé Umar gba wá yìí lẹ́yìn ànábì ni àbí ànábì mi tún bẹ lẹ́yìn Umar lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam. ní ṣókí mọ́lídà ànábì kì í ṣẹ̀sìn kálẹ́sìn ní àjẹbídà nísìn sọ̀látù tarawih ẹ̀sìn ni àfihànjọ́sìn fọlọ́n bídà nìyẹn bídà ní sọ̀látù tarawih bẹ́ẹ̀ sì tún ní náà ẹni tó bá bẹ̀rẹ̀ sẹ́yìn inú ẹ nínú Islam ẹ̀yin àfa gbogbo ẹ̀yin àfa yìí náà lè máa ní òkè àfikàn pa nítorí ká Abubakar pa yẹn níbo lẹ́tí nínú Al-Qur'ani bídà nìyẹn la ikraha fi din kò sí ti panu ẹ̀sìn bí dandan o ẹni tó bá la ikraha fi din Abubakar wà rí yẹn ni ẹ bẹ sọ fún Abubakar rí yẹn àbí ẹni ìmọ̀jú Abubakar lọ tó bá já sí pé ẹni tó bá ń ṣe mórí dáa ni pé ṣé wọ́n sá nífẹ̀ẹ́ ànábì ju àwọn sàábé lọ ni mo nífẹ̀ẹ́ ànábì ju sàábé lọ àmọ́ ànábì náà fúnra ẹ̀ náà ti sọ wípé túbẹ̀ thumma túbẹ̀ astaghfirullah ìmáàlà ẹ má bínú ẹ̀yọ́ níta ju ìdẹ́lẹ̀ fẹ́ mú mi bẹ́ẹ̀ ni ànábì ní túbẹ̀ thumma túbẹ̀ tó bá wù ọ́ lè ní pé túbà. ثم توبة لمن آمن بي ولم يرني Ànábì ní oríire kó máa bá dáadáa kó máa bá
oríire kó máa bá ẹni tó nígbàgbọ́ sí mi tí ò fojú kàn mí tí ò rí mi ó kàn gbúrò pé èmi ànábì ń bẹ bó ti sọ nǹkan bó ti tẹ̀lé oríire kó máa bá ru ẹni bẹ́ẹ̀. bóyá ẹ bá ní ká dálẹ̀ ká tún ṣà táwọn sábẹ́ bá ṣẹ̀ wọ́n lọ bá ànábì táwa bá ṣẹ̀ tara wa lọ bá á pè ọlọ́run gbọ́ ọlọ́run fún oníjì wa ni àmọ́ ànábì ń bẹ nínú ni ó ti máa bà ṣára wọn bóyá ìwọ ìtọ́jú àlìjẹ́nà lọ́wọ́ ta ló fẹ́ bà ṣára wa kò sí ní tó fẹ́ bà ṣára wa tó ju pé alukurani ti làálẹ̀ pé bàbá ṣe lé ẹ̀san rẹ̀ tó bá ṣe lé ẹ̀san rẹ̀ so mọ́lídà nẹ́bí iṣẹ́ sìn àwọn tó sì ń ṣe ihtifalu bil mọ́lídì nabawi tí wọ́n ń ṣe kínní wọn ò pé lẹ́sìn ẹni ó bá pé lẹ́sìn ẹ̀sìn òye ni ẹni tí bá sì tún pe mọ́lídà nẹ́bí níbi dáa nínú àwọn tó ń ṣe àbáwọn tó ń takò ẹ̀sìn òye nítorí pé kínní man ahdatha fi amrina amúrù wa tí ó ń jẹ́ kínní gangan òun ni islam iman àti ihsan àwọn nǹkan márùn-ún islam ẹni bá fi kún òun ni bídà ẹni bá fi kún ìmánì òun ni bídà tó bá fi kún ihsan ni bídà kí là ń ṣe ní islam kí là ń ṣe ní ìmánì gbogbo nǹkan tó ń bẹ̀rẹ̀ tó rọ̀ mọ́ni tó bá fi lè yí bára mi ó ti di nǹkan mi. bẹ́ẹ̀ atúrí pé ká yin ànábì pé kò da àwọn kan ní àyìnbóró nǹkan kan pé àmàríkanu búrúdà tí àfa náà ní fa inna min judika dunya wa darrataha wa durrataha wa min ulumika ilmu lawhi wal qalami naam pé ànábì ní látara ànábì láti yọ ayé látara aljudu látara ọrẹ ta ànábì láyé fi ń jáyé látara ìmọ̀ àti nǹkan tá ànábì ṣe láyé fi ń jáyé látara ìmọ̀ ànábì láti rí ìmọ̀ kọ́lám àti láwùí bí máa ilmu láhi wal qalami fi ulumik ó ń bẹ nínú ìmọ̀ ànábì so mí ní tó wà ń bẹ̀ yẹn kì í ṣe wípé látara kò ṣe mí ní kíni nínú náhù kò ṣe min ibtida pé látara láti mímọ̀ ànábì ní nǹkan ti dé min yẹn min zorfiya ni nǹkan tó ń sọ fún ẹni pé min ulumika ilmu láwùí ìmọ̀ láwù tí ó ń bẹ lọ́dọ̀ ìmọ̀ láwù ni wal qalami àti kápọ́ káparẹ́ fi ulumika ó ń bẹ nínú ìmọ̀ tá ànábì mọ̀ ẹni bá fẹ́ já mi nírọ́ ọlọ́run ọba ó sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam Quran ọlọ́run ní alimul ghaibi fala yuzhiru ala ghaibi ahadan ọlọ́run ọba lọ́ba tó mọ kọ̀kọ̀ kò sì fi kọ̀kọ̀ ẹ̀ mọ́ ẹnì kankan kò sì fi hàn ẹnì kankan illa man irtada min rasulin àyàfẹ́ ni tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí nínú àwọn òjíṣẹ́ àbí nínú òjíṣẹ́ kan rasulin nínú òjíṣẹ́ kan àbẹ́nìkan tó dé onímímọ́ fa innahu yasluku min bayni yadayhi gbogbo tó bá ń ṣe nì àbí gbogbo nǹkan tó bá ń sọ pé kíní ìmórí kíní yóò máa rí látara ìmọ̀nà ọlọ́run ni wa min khalfihi rasada yóò sì máa rí látara kí Jibril wá sọ fún àbí kó lálàá. ẹni ó bá tún wá ní tí mo wí kò rí bẹ́ẹ̀ èmi fẹ́ bí níbèrè nínú suratul Luqman ní ìgbẹ̀yìn suratul Luqman ọlọ́run ní inna Allaha indahu ilmu sa'ati ọlọ́run bá ló ma ìmọ̀ ago kágbé ní ìmọ̀ ago àbíká ní ọlọ́run ló ma ìmọ̀ ọjọ́ tí alkiyama ó dì wa yunazzilul ghaisa ọlọ́run ọba ló nímọ̀ ìgbà tí yóò jò rọ̀ wa ya'lamu ma fil arham ọlọ́run ọba ló ma ti olóyún gbé sínú wa ma tadri nafsun maza taksibu ghadan ọlọ́run ọba ẹnìkan ò sì mọ kí lóun ó ṣe lọ́la wa ma tadri bi ayi ardin tamutu ẹnìkan ò sì mọ bí tóun ó kù sí inna Allaha alimun khabir ọlọ́run ọba lọ́ba tó nímọ̀ tí sì ń fúnni nírò naam ọlọ́run tó ní pẹ́ nìkan kan mọ gbogbo kìíní bó la ṣe ní weather reporter kí ló mú weather reporter wá bó la ṣe máa scan ká ya kí nínú oyún bó la ṣe mọ̀ kí bó na ti mọ̀ tí ogun nǹkan tá ń wí yẹn kò rí bẹ́ẹ̀ àníṣe ẹja gbà fún àwọn nǹkan kan tó yá sí pé kíní wọ́n ń ṣe kí ló bí kí ló fà á ṣé àtàrà ẹ̀ á rí dáadáa àbá ní rí dáadáa ń bẹ̀ mọ́lídà ànábì á rí dáadáa ń bẹ̀ mọ̀nà fún ẹni tó bá fẹ́ rí dáadáa. Islam táwọn sọ yìí náà gbókè Islam
aṣá ara wọn já sí pé wọ́n ń kírun déédéé wọ́n ń ṣe gbogbo àwọn gbéra wọn láàfáà wọ́n ṣe látara ìsìláàmù tí wọ́n ń ṣe wọ́n ń bàjẹ́ wọ́n ń ṣe nǹkan míì lẹ́yìn tẹ́lẹ̀ omi ò sì mọ̀. ẹni tó bá ń ṣe tí ò da òní ká bá wí nǹkan tó ń ṣe yìí bó ti ń ṣe yìí má gbé bẹ́ẹ̀ o ṣe báyìí bọ́tọ̀ bọ́ bá ṣe báyìí ọ̀ rí rè bọ́ọ̀ bá ṣe báyìí ò ní rere. ẹlòmíì tó bá lọ yunifásitì tó bá gba certificate ní yunifásitì ni wọ́n láwọn ó ṣe convocation. gbogbo àwọn tí wọ́n kéwú lọ́dà nẹ́bì tí wọ́n ka mímọ̀ lọ́dà nẹ́bì certificate wo là nẹ́bì fún wọn. convocation wo náà ṣe is an convocation bid'atun fi din. bẹ́ẹ̀ sì ni ọmọ mùsùlùmí tó bá lọ sùkúl yóò máa ṣe convocation kí ló ń jẹ́ convocation. ṣèbí celebration pé mo jáde. so is an mólídì ànẹ́bì bí à ń celebrate ànẹ́bì bí ànẹ́bì àyájọ́ ọjọ́ báyìí ni wọ́n bí rọ́mùsùn àmì kan ni pé Allahu Akbar àyájọ́ ọjọ́ báyìí àwọn kan báyìí ṣẹlẹ̀ àmọ̀ràn àlè bá ti ń sọ fúnra wa tẹ́lẹ̀ àtúntún mọ́ tún so ìmọ̀ arábì tuntun kò sí kíní kankan bẹ́ẹ̀ kú ẹni tí ò bá ṣe ẹni tó bá ṣe àmọ́ ẹni tó bá ṣe tó ṣe sàárà pẹ̀lú tọ́lọ́wọ́ bá fún tí yóò lọ fún àwọn kan lọ́rùn pé dandan gbọ́dọ̀ tí ó ẹni tí ó bá ṣe ó ẹ̀tún jóyè gbogbo yẹn ni rọ́bìṣì ìyẹn àwọn yẹn ni kẹ bá wí kọ́lọ́wọ́ wọlé ilé kó dúró tì wá kó fi ọ̀nà mọ̀ wá kọ́lọ́wọ́ wọlé mólídà ànábì náà kọjá sí pé inú oṣù yìí náà làbí ànábì náà gbogbo bùkátà nìkọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́ bá bí ẹ̀ wala la ilaha illallah wala muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. èmi tí mo ń sọ̀rọ̀ yìí orúkọ mi ni Abubakar Abdulsalam Suleiman Albayani. ẹni tó bá fẹ́ béèrè àbí ó tún fẹ́ gbọ́ àlékún ó lè pè mí o kò sí àlékún bẹ́ẹ̀ nọ́mbà mi ni 07038717903. mò ń fi nọ́mbà yìí kalẹ̀ kó ṣe pé bóyá mò ń polówó kankan mò ń polówó ìmọ̀ àti bọ́lọ̀ ń ṣe fi mọ̀ mí sí ni. then lórí mólídà ànábì kò sí bá a fẹ́ ṣe àti nínú ẹ̀sìn àwọn àlùfáà àwọn ọmọ ẹ̀yà para wọn ẹnìkan ní bẹ́ẹ̀ ni ẹnìkan ní bẹ́ẹ̀ kọ́ torí pé Imam Maliki náà kò gbà fún Ambali ò gbà fún Shafi ò gbà fún Abu Hanifa. àgbọ́yé oníkálukú lórí ẹ̀ àmọ́ agbọ́nrin kan náà wà àwọn òpèrè àwọn kèfèrí o wọ́n sì pèrè àwọn ní òṣèbọ lẹ́ẹ̀kan sí 07038717903. ẹ̀tọ́lọ́ bá fún lórí ọ̀fẹ́ tó fẹ́ wádìí tó tún fẹ́ nímọ̀ pa ẹ̀sìn àbí tó fẹ́ béèrè àbí tó fẹ́ takò mo ṣe tán fún ọlọ́run ọba yóò dúró tì wá ọlọ́run ọba yóò fọ́nà mọ́ wá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.